na kale bia a mena e balake on pato fa yo to blue fa wa mo ni e ba yo to ti ni e ba to ko blue fa na ba ne ame bi no fa no fa no ame fada to ko mi wona bi no be wa tu si ona be da le ko ti mo bi jo mo wọ́n ṣe àná ẹ̀yìn lọ́wọ́ náà bá fẹ́ lẹ́dùn mọ́lẹ́ inú ọ̀pọ̀tọ̀ ọ̀tún alẹ́ náà wọ́n pọ̀tọ̀ nínú wọn ṣe àyè wọ́n pọ̀tọ̀ ní wọ́n fi lè tòmé wọ́n pọ̀tọ̀ ní ìlànà ọ̀tẹ̀ ìfẹ́ ìlànà akẹ́wò ìjọba ṣìkà wọ̀ bí ọ̀ ó pé fún òbí ọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ àbẹ̀wò ní ẹ̀ náà ajẹkọmi àmì ẹwọ àfúrò wájú àná ọfẹ mọ níbi ilé ìtawọ náà àfi alẹ yìí là bí àwàlà fún àwàlà yìí ní àjọ ọdún àpò ìtọ́nù wáyé ní wàá fi ọ̀nà. Wọ́n ti máa kò tó ọwọ́ mi tó. Òkú ló ẹni yé ló mọ̀ ló ṣe ni náà ẹ̀ kẹfùtù kìláàbù. Àpamọ́ fẹ́ jò. Ló yẹ mi. Ìjọ wọn mi. Vai apresentar né, Oye fineke. E comer firmo. Quer comer firmo, ba when chuema. Quer comer o bago when chuema. Baby, I will be Osika. Is an will be a comer firmo. Can you miss you?
Go here, come with him on when you miss him. Chicago, Obama went to Trano Manaba. Here I roll. Janumu atasi. Yamamu nyina akwaba edeba Julijo TV so na ene hwemechia eye homo festival eye enkranfo afahye a omudi ni every August bia no eye homo festival ase a chane se omo huro ekom putting at hunger homo means putting at hunger emra omo fi ile ife a omo do eye Ghana asase so na ekom ti omo na omo nye ekom na traditional camp ya bokum ma people no apoti onu bebia ama eye antetetin hina anya bi edi ene ya ba eye deba fe o se metia ya ba na ekoso bi e no ni ajade ni se pe pata na ni oka en so emre tie bi mu de beba ekoso na obi a ya ni tinti eka fa exam ti mo wanti bi ekoso o nkan aso aye ohene asem se we se na bi na kasa ama esi oro ye ni na ona manka eye ni adote otinto ono ana manka ro de ma nkan state no eye the Ghana state ono ni fie na ye wasi a e de homo wono ebrem ozo na se Julijo TV se mo ni se ka che mo se mo de se mo se na se mo like na se mo comment na se mo share e boost your immune system no na de bia de ni ma for ebrem. Keep on watching Julijo TV. So far so good. Wakani sembeyi miui Ominda neshaga simerekbine nanye sumo Kasido waga nibawa nisepe ayi Eradon Chimofiano we Ekashida ayo Kone dwale Kwano manyaka wafe Afi ni baba efe no ni wona ne afi ni no afi ni ala go bitu go back ba fi le no nasa ka ma ola ba no to ni e be go ba mi ngane no mi ele be je Gani kashe DP etino meneke miyo meneke jiboyo meneke niyo DP kumetino fiu yo obi na akpaba ke me sente ma fagba me fiu mi aso gama mo fe akere ni esamo lo ko tade towo fa ajekame bi mi jigbeke amete
ipansi ni gadangbe baba sedo here owaya but nínú no ko share e ba join wo ya wo here so man sedo wo fe gbeme ko meji wo wa ba se yana mo ko yemi no no yi no na mo yi kenye biye de esmoni maya no e ba sta yemi no ke twa gadangbe wo machi no manyaba He's owning the largest salt mine in the whole West African sub-region. He's the CEO of Nade Achale Ako. Nade, what way you want to go? And when the Obama or my video, that's how you know to go. And when the Obama, it's catching down. Kuna shi kuni mo kashi the war honorable Richard Nyamakwe o fa ni o ti o beke okulon e ja ke di se pe fope be ya kwa shi efe ba fe na ba ya flo be ni ti o ke perfect man idea lo o fa ni Jimmy.
To be there, my